Àjùbà àgbààgbà àjùbà o, ìṣẹ̀ṣe àjùbà àgbààgbà àjùbà o. Ọ̀yẹ̀kú ọ̀bàrà balẹ̀ bá jùjọ ká tó pàjọ́ ojú ọpẹ́ ká tó pẹlẹ́dẹ̀ ẹsẹ̀ àpẹ́ ká tó pa kátàkátà ẹsẹ̀ àpèlé múwámúwá lápá ẹyẹlé ń dún wágbà nítọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ó ti bá fún àwọn ọmọ kéékèèké nígbà tí wọ́n ń pàyà ikú lígbe lọ́jà ìdìbò mẹ́kùn ikú gbọ́ ikú kò fèrè ó dorí igi ọ̀rọ̀ tún gbìràmù nílẹ̀ ikú gbọ́ ikú kò fèrè ó dorí igi àjẹ́ òbàlẹ́ tún gbìràmù nílẹ̀ ikú gbọ́ ikú kò fèrè ó dorí igi ìyẹ́yẹ́. ti ìlú àtúntò ẹ̀yin náà ló rí dáadáa ẹnu ọ̀nà bá bá lọ yàrá tó ìyẹn ní ìlú àmọ́ kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lọ tí ẹ mọ̀ ní bí àṣà ń sáré ejò náà ń sáré amẹ́nìkan yára jẹ nìkan lọ gbogbo ń tàbá sínú yàrá yìí ẹ ṣe pápá pẹ̀lú tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ìyá ẹ ní ìlú rẹ. ẹ ká lọ o ẹ rì wá o. ọ̀wọ́n ní onílò ló máa rí àjèjì òmẹ́sẹ̀ bẹ́ẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ní kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ. ẹ̀yin onígbó yìí mo fẹ́ kẹ́ ẹ sáré tètè wá o ẹ pàdé olúwa mi nínú yàrá àtùpà. ọ̀págílá ẹ̀yin ọ̀pá tẹ̀ ń bẹ́nu gbó yìí ó yẹ ẹ dìde ẹ pàdé olúwa mi nǹkan ò gbọ́dọ̀ ṣe wọ́n o. ẹ ṣeun mo dúpẹ́ torí ẹ ṣe ṣe wọlé onírú ń jó ẹ ṣe ṣe wọlé oníyọ̀ ń yọ̀ àdágìdìgbà ó wọlé olórìṣà ń jó olórìṣà ń yọ̀ kíjó bíjó fún ọ káyọ̀ ò bá yọ̀ kí wọ́n lọ gologini kí wọ́n sì bọ̀ gologini o orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. King undoubtedly went to Atupa Grove.